èmi à ń là kálù èmi pàpà wàrà òròfo tí ń dagi ńlá wó ni mí èmi lẹ́bọra tí ń gbénú omi tútù tí ń jóyàn ṣàràṣàrà ẹ̀mí mi rojú tejò lọ o. àpèrire mákẹ́tà òkìkí films and music àgbẹ̀ titun jáde Ewawumi mo torí oyin dáná sungi afárá Ewawumi mo torí èkùrọ́ mo fọmọ lọ́lùyà ẹ̀ wò igi tàbá torí ẹ̀ gbòdì ó yẹ kó sùnà fún níyà Ewawumi sinimá yìí ní kẹ́rakẹ́wò ó lágbára. lágbára ló gbọ́ ó pàtẹ́ntì kó gbé ọkàn sókè róró sinimá ti tó Ewawumi àfikún náà má ṣe wá ní sacrificial lamb ẹrẹ bọ kẹlẹrú òye agbẹrù ẹ torí àwọn ìfúnni kó tó dání àgbà ìjàkadì ni o ayé tó ń kọ́ni kágọ̀ ló ń kọ́ni kágbọ́n Ewawumi mọ́ lé torí ẹ̀kọ́ mi tì ó tó bá bá ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ atlas lórílẹ̀ ó di gòmẹ́ sinimá ti tó Ewawumi story by olúwájú wọn kọ́ni and scripted by Sharafadin Ọlábọ̀dé òkìkí Afọláyan ló direct ẹ̀ ó lágbára starring Yinka Quadri olúwájú wọn kọ́ni tó produce ẹ̀ láàrin tẹríba torí ṣe Lisa Silva Adeniyi Johnson Ibrahim Chata Tóyìn Adéwálé Abọ́láńlé Abdulsalam Jami Wasis àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá titun Ewawumi subtitled in English ó ti jáde sórí VCD nìkan kàṣàgbà. Marketed and distributed by Okiki Films and Music Productions, Bolade Oshodi, Lagos. Sinimá titun Ewawumi, ó ní kẹ́rakẹ́ wò mọ́ fọwọ́ ẹ̀sọ̀ yàká. Tètè lọ ra tiyín o.